Otasansan Radio and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dà láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọ́n ní ikọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ládìẹ tó kò ìmọ̀ bọ̀, àwa àtiyín á mọ̀ lọ́re o, àwa àtiyín á mọ̀ bọ̀re, aburú kò ní ṣẹlẹ̀ sẹ́mi àtiyín lágbára dẹ́dà. Lórí ọ̀rọ̀ tí bàbá Elebuibon Àràbà ìlú Òṣogbo lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ojúmí tí ó ń lọ láàrin kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ àti kábíyèsí ọba Ọọni Ile Ife. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, bàbá Elebuibon wọ́n sọ ohun tí Ifá wí nípa Ilé Ifẹ̀, Ifẹ̀ Ọ̀dáyé, Ifẹ̀ Oyè. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá Yẹmí Elebuibon Àràbà tìlú Òṣogbo, ohun tí wọ́n wá sọ yìí wípé olúkúlùkan kìí borí Ilé Ifẹ̀ wípé Ilé Ifẹ̀ ńlàgbà, Ilé Ifẹ̀ lórírun ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá tí bàbá Elebuibon tí wọ́n sì fi ẹsẹ̀ fá tí wọ́n fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá sọ yìí ni oníkálukú ti wá ń gbàgbé ẹni gbàgbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òní wọ́n ń fi ìwòye àti èrò tiwọn òní wọ́n fi ń ṣọwọ́ sí wa. Lára àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá Yẹmí Elebuibon sọ tó da wuyewuye tó diran tó, òun láti rí ẹni tí òun náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ààrẹ Almaroof tó jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́. Ó ní bàbá Elebuibon ẹ tún ayé ṣe o, kẹ́ ẹ tó kú, àtúnṣe di ọwọ́ ẹ̀yin àgbà. Ẹ dákun, kí ni àwọn àgbà yìí ń wò tó fi jànpọ̀ tó báyìí? Lára àwọn tí wọ́n sọ̀rọ̀ òun náà ni a ti rí Ọláfẹ́mi tí wọ́n ní ṣebí na you Almaroof dey applaud the people wey dey do bad videos for Ooni Ife. Baba Àràbà was not biased in his words. Everything he said was the perfect truth. Ẹlòmíín ní ìyẹn evangelist Ọlábìntán, àwọn ní the Ooni and the Aláàfin are the two most respected traditional stools in Yoruba land. The Ooni is the religious and sacred head due to the stool being the origin of Oodua himself, while the Alaafin is the administrative head because he hunted most of the Yoruba land under one language. Yoruba language is an Oyo language. The Egbas and some other tribes in Yoruba land will argue they are not from Ile Ife, while they will acknowledge the Alaafin as a former head due to conquest over them. Nisabi removed them from that overlordship. My submission is both are unique and they should respect each other's office and move on. Alaafin owns Yoruba language and that gives him power to appoint any title that carries the Yoruba race. If he does not speak this Oyo Yoruba before the Alaafin unite all tribes under one Yoruba speaking umbrella. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ evangelist Labintan nìyẹn. Àjàlá Samson, àwọn ní I think we should always be peace keepers and give respect to the elders as ọmọlúàbí. Also, we should remember that the young ones are looking on to us as example. We need to be a good example. Yorùbá ronú o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Àjàlá Samson nìyẹn. Absat Adékúnlé, àwọn ní old age is worried Ifayemi. Baba wey supposed to settle the matter is now put fuel on the fire. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Absat Adékúnlé nìyẹn. Abídèmí Odùmíyìwá, àwọn ní
you are among people telling him to misbehave. Ọláolúwa Ayọ̀délé, àwọn ní I humble wish to express my concern regarding the recent reaction to Baba's statements. In my opinion, his word did not warrant such intense criticisms. As a people who follow our culture and customs, it is essential to approach such matter with respect and understanding. Baba recited Odu Ifa, which is a significant part of our cultural heritage. However, some lines may not align with individuals' perspective or interest. Instead of resorting to personal attacks, I believe we should engage in constructive dialogue and respect different opinions. It is also worth noting that we often embrace and celebrate foreign influences such as Dokubo and paid chanters with Àgbélẹ̀rọ Ìtàn. Meanwhile, our home traditions and institutions like Oba and Ifa deserve our reverence and respect. As Yoruba people, our roots and heritage are precious to us. Let us be mindful of our words and actions, especially when they may be perceived as disrespecting our monarchs or cultural practices. When the controversy subsides, other tribes may use our utterances to criticize our kings, and we might find it challenging to defend ourselves. I kindly request that we approach this matter with sensitivity and respect for our cultural tradition. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ọláolúwa Ayọ̀délé nìyẹn lórí ọ̀rọ̀ tí Baba Yẹmí Ẹlẹ́bùíbọn ọ̀rọ̀ tí wọ́n sọ àti àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ sí Baba Ẹlẹ́bùíbọn gẹ́gẹ́ bí ìwòye àti èrò títí wọn. Ìyẹn ní abala tibẹ̀ yẹn. Lábala tibẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ojùmí láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o. Lágbára Adẹ́dàá láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè rìn jìnnà dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kí ẹ sì tan notification bell kẹ́ lè máa láǹfààní láti máa gbọ́ wa, láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Ní gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn kó wá gbígbà. Gbogbo ìdààmú orí fífọ́, ara yíyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́ kébólé sọ, iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni, tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. A ò ní rí ogun ikú òjijì, a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ, wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun
ti ìṣòro inú ẹ̀jẹ̀ ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀ S2 ultimate herbal mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora